ẹ gbọ́ ta ni nọmba 1 ìmáàmù l'Ógbómọ̀ṣọ́? Ta ló dàbí pásítọ̀ Adébóyè fún gbogbo àwọn ìmáàmù àti mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́? Ẹ wá gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o lẹ́nu ìmáàmù nínú fọ́nrán yìí lẹ́yìn tí Oba Ghandi yan ìmáàmù tuntun fún ààfin Ògbómọ̀ṣọ́. Ìmáàmù ti sọ̀rọ̀ nípa bí ipò wọn ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìmáàmù. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti wá sọ̀rọ̀ nípa ipò tí wọ́n dì mú nílùú Ògbómọ̀ṣọ́ àti Báṣọ̀run mùsùlùmí àti ààrẹ ìmáàmù àbí ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù ọba tuntun pàápàá. Ẹ gbọ́ ta ni nọmba 1? Ta ló ga jù gẹ́gẹ́ bí ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́? Ẹ wo ọ̀rọ̀ yìí wá ń kọjá bẹ́ẹ̀ ṣe lérò. ọ̀rọ̀ yìí ni wọ́n pè ní no gree for anybody. Ìmáàmù ò fẹ́ gree fún anybody o. Kí lọ̀rọ̀ tí ìmáàmù fi ránṣẹ́ sí kábíyèsí àti gbogbo àwọn ìmáàmù tó wà l'Ógbómọ̀ṣọ́? Lóòótọ́ ni pé New Imam Palace ti wà gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn. ọ̀rọ̀ yìí sì wá fa họ́wùhọ́wù àti gbọ́nmi sí omi òòtó tó sì fi di pé ọ̀rọ̀ wà nílé ẹjọ́ lórí gbogbo èyí tó ń lọ láàrin kábíyèsí Ghandi àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ gbóhùn lẹ́nu ìmáàmù yìí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Bí wọ́n bóyá tó bẹ́ẹ̀ wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ ó dáa kábíyèsí ìyẹn lè má clear sí yín dáadáa ẹni tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Daoud D. Damak ọmọ Ìbàdàn ni wọ́n tó bẹ́ẹ̀ gbangba láti ń wí tọ́ra sọ pé àwọn ju ìmọ̀ọ́mù ilẹ̀ Ìbàdàn lọ tó ń ti pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ lórí wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kábíyèsí ọmọlẹ́yìn mi làárẹ̀ Báṣọ̀run àtàṣojú tó bá wá dọ̀ yín ẹ lé wọn dànù wọ́n ń takò ọ̀gá wọn nìyẹn ó kàn dàbí kẹ́nìkan wá dọ̀ yín kó máa takò pásítọ̀ Adébóyè ní ẹ lé dànù èmi la Adébóyè Ògbómọ̀ṣọ́ lórí ìsìláàmù ẹ lé àwọn tí wọ́n ń dà yín láàmú dànù. ẹ já gbọ́ díẹ̀ lára àwọn nǹkan táwọn èèyàn sọ nípa fọ́nrán yìí. Ifápọ́nmilé Ọládẹ̀jọ́ ní ìgbéraga ló fi bara rẹ̀ jẹ́ àti ìsọkúsọ o. Èmi Ọlájídé Ọlámilékan ó ní kò lẹ́nu nínú ìlú mọ́. Hafiz Azeez òdodo ọ̀rọ̀ lẹ́ ń sọ. Adédiwúrà Mariam Ayọ̀ Kòmí ó ní ìmáàmù àwọn boss. Alárápé Ramoni Ọláwálé ní òdodo ọ̀rọ̀ nìyẹn o. Níran Adéwùsí ní onígbéraga. Oríṣiríṣi ni àwọn èèyàn sọ nínú fọ́nrán yìí. Ẹ tún gbọ́ nǹkan míì díẹ̀ lára àwọn nǹkan táwọn èèyàn sọ. Sọ́líò Ayọ̀rílúwà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ díẹ̀díẹ̀ ọba ní fèrè àhónà níwájú ànábì wa Musa o. Ọgbọ́n àti òye ni Musa fi ṣẹ́gun fèrè àhónà o. ṣèbí ẹ̀ ń ka tírà gbogbo ọ̀rọ̀ kọ́ ni èèyàn máa ń sọ síta téèyàn bá fẹ́ borí ọ̀tá o. Ọládípọ̀ Adéyanjú, is this boy a bona fide son of Ògbómọ̀ṣọ́? Question yẹn béèrè. Abdullah Moshood, ìgbéraga ló ṣáájú ìparun ẹnu lásán. Wàsíù Múyìwá ní fún àwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀. Dauda Mustapha ó ní Grand Commander of Muslim Ummah ní Ògbómọ̀ṣọ́. Masha Allah, if those enemies are in thousands or millions, you shall conquer them inshallah. Òun náà ni ẹ ti gbọ́ yìí lára àwọn kan tí àwọn èèyàn sọ nìyẹn. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí ìmáàmù yìí sọ yìí nípa gbogbo ohun tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.